bá gidi gbé ìwọ̀n àrọ̀bá làwọn dààmú ọ̀rọ̀ abẹ́ẹ̀kẹ́ ṣọ̀pọ̀lọ̀ ó fi gé ògún lọ́wọ́ ogun bá dé ní tí náà gbọ́n bá ń dára kárúkú ẹlẹ́mọ̀ rẹ̀ gàmbàrí òní kára lẹ́kọ̀ọ́ mẹ́rù òkúta tógun bá dẹ́ fún tí bá ṣe wọ̀ ní jágajìgì òní kéré òkúpọ̀ mára lé ìwọ̀fọ̀ ìbólògùn jẹ́ tí dámọ̀ lẹ́sẹ̀ fìgì pààlọ̀ òkú nígbà ogun wájà fọlódì ìyọra àmì àṣẹ wá. ìbàlóríjú tó rí fìdọ̀rẹ́ olúgbó ìbàlẹ́fọ́jú tí ẹ̀fọ́ fìdọ̀rẹ́ olúọ̀dàn àjúbà lọ́jọ́ tòní ìbà kọ́dà tó dàtẹ̀ sórí ewé ìbà àṣẹ̀dá tó dàtẹ̀ sílẹ̀ pẹ̀pẹ̀ ìbà agbẹ́fàgorí àjàdá tó dàtẹ̀ sí òfurú jágádé ìbà dá báyìí ìbà tẹ̀ báyìí ìbẹ̀yìn àgbààgbà tí ń kọ́mọ nífà ojú àlá ajúbà ọkùnrin ajúbà obìnrin ajúbà ọmọdé ajúbà àgbàlagbà ajúbà gbogbo àwọn ajúnilọ́lọ́dẹ ilẹ̀ yìí oṣòlẹ̀ yìí bà àjẹlẹ̀ yìí bà ìbàrẹ̀ Olódùmarè ọba tó mọ ohun tó ń jẹ wúyẹ́wúyẹ́ nù làákàyè ẹ̀dá ọba mọ̀ṣẹ́ ta ni ó bí mi ọba tó mọ̀kù jáde nínú alààyè tó mọ̀làyè jáde nínú òkú ọba lánàá ọba lónìí ọba àtijọ́ ya gbogbo adúbàká tó bá lọ lórí ètò adúgbàlọ́wọ́ gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ iléeṣẹ́ Oyọ́lọ́run TV káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo èyí tẹ́ǹtì wà lẹ́yìn tẹ́ǹkún wa lọ́wọ́ nílé iṣẹ́ yìí kẹ́kẹ́kẹ́ ṣe mọ́ iléeṣẹ́ wa pé ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún lòórùn ń ràn lẹ́dìdà la máa bá lọ́jọ́ lágoro rẹ̀ jẹ́ ẹ ti mọ̀ pé gbábí yọ gbọ̀hún yọ gbà yíyọ ọ̀nẹ̀kọ́nẹ̀ báyìí lomi máa ń bá wọnú ajere agbẹ́tànẹ́dànù agbẹ́tuntun dé lọ́jọ́ tòní ẹ mọ̀ pé iléeṣẹ́ wa ló máa ń lọ sí ẹsẹ̀ kókó àti ibi tó jì tó máa lọ mú àwọn àbọ̀sẹ́kù alágbára ilẹ̀ Yorùbá wá fún yín àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n ní àríbádélé wí ojú olúwa rẹ̀ ò rí nǹkan kan ni gbogbo ọ̀dẹ́ bá rí mẹ́wàá níjù kò sí kó délé kó má ròyìn èyí ló mú wa tàtà pòrò tá a tẹkọ̀ létí ó ní ìlú Kìsì níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀ kàkàkẹ́ ọlọ́pàá rẹ̀ gẹ́gẹ́ tèmi mò ń gé tí mi ò di o etí ló báyìí lejò ń lò ó yá lòun jọ ní gbèjògbèjò má rorò bẹ́ẹ̀ ni òkú rorò kì í kò yẹn jọ bẹ́ẹ̀ ni àwa lọ́mọ àgòrò bá kú bá lù ú ẹ tóbi fósìkà ẹni ó sùn lẹ́nu ẹ̀ka gbọ́ tó bá yanu kó tó ibi burúkú ló ń bọ́ sẹ́nu bàbá ńlá bàbá wọn àgòrò ọmọ òdèjì ọmọ owó ìdánwò tó ń fọwọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ sí ọ̀gá ìlà ìkàkà kí Olódùmarè ó máa bọ̀ ọ́ ṣe oríire àtàkè àwárí ò ní bàjẹ́ àtàtàgbòrò àwa sì lù Kìsì lọ́jọ́ tòní lọ́dọ̀ bàbá mi tí wọ́n jẹ́ olóòdẹ nílùú Kìsì tọ́tún wá jẹ́ oníṣàngó kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè àwọn àgbàlagbà bọ̀ wọ́n lẹ́nu oníkan láti gbọ́pọ̀n o ẹnu ọ̀tá àfàwùn mo pa ti dùn ẹnu bàbá mi láti gborúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́ àti àwọn nǹkan kan gbé lọ́wọ́ nínú ìlú Kìsì bàbá mi ṣàdákọ́lá bá yín bí ẹ máa kú kalẹ̀ ẹ kú rìn Olódùmarè yìí lẹ́ka ẹ kú tọ̀nà àwa nù ìyá ọmọ ẹni mọ̀lẹ̀ tó tọ̀ ẹ sì wọn adúpẹ́ mo kí ara lé mo kérò ọ̀nà mo kọkùnrin mo kóbìnrin àwọn bàbá wọn máa ń sọ kíní kan wọn lálàsàbẹ alàsàbẹ alàsàsàwọjà àgbàlagbà tẹnu mùjẹ ó ń bà tí òjé sóhun ló dífá fún Ọ̀rúnmìlà ńjọ́ tí bàbá lọ kọ́ dé sórí ta mẹ́ta àwọn ìyá mi ẹlẹ́yẹ wọn ló sọ pa jẹ wọn láwọn ìyá mi ò ní jẹ́ ó gbé bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà yanu kó tó lálàsàbẹ lórúkọ tá a pè wò oṣó alàsàbẹ lórúkọ tá a pè wò àrùn alàsàsàwọjà àgbàlagbà tẹnu mùjẹ ó ń bà tí òjé lórúkọ tá a pè ìyá mi ẹlẹ́yẹ oṣó ìlú yìí àjẹ́ ìlú yìí lẹ́bọ lóògùn àgbáyé yìí ẹ parapọ̀ àbá ń lò dé tí ń lọ lónìí.
Orúkọ mi ni Ògúndayọ̀ Ògúndáìsí. Orúkọ yìí ni bàbá wa Ògúndayọ̀ Ògúntúndáìsí. Ipò wo lẹ́dìí múnú sí ọdẹ bàbá? Olódẹ. Ẹ̀tẹ̀ tí wàá jẹ́ olódẹ ní ìlú Kìsí tá a wà yìí, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè. Nínú ìṣẹ̀ṣe, ẹ̀sìn wo lẹ tún fi kún, bó tilẹ̀ jẹ́ pé mo ti ṣẹnu fóró fáwọn olólùfẹ́ wa, ẹ̀sìn wo lẹ́yìn olódẹ tẹ́ ẹ jẹ? Oníṣàngó ni mí, èmi lẹlẹ́gùn àgbà ló Kìsí. Èyí tún ni ẹlẹ́gùn àgbà fún àwọn oníṣègùn nílùú Kìsí tá a wà yìí. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè. Mo tiẹ̀ gbọ́ pé Ògún àti Ṣàngó ọ̀rẹ́ ni wọ́n gbà láyé nígbà láéláé, àbí bẹ́ẹ̀ kọ́? Kábíyèsí Ògún, kábíyèsí. Ẹ̀gbọ́n kó méjèèjì papọ̀. Ó dẹ̀ jẹ́ ká ṣe báyìí ká ti di pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ. Kí nìdí tó jẹ́ pé tí ìyẹn bá hùwà ìdá tàbí wọ́n bá rán Ṣàngó sí ìyàn tó ń tọ̀hún bá ń bẹ nílé arọ́, Ṣàngó ò ní bolúwẹ̀ ẹ̀jà láéláé fún àbàdà. Ìmùlẹ̀ tí wọ́n jọ ní látòde ọ̀run àti Ògún iná ni. Tí bá ń bẹ nílé arọ́ yóò fi ilẹ̀, tó bá jáde yóò padà lọ gbà. Tí bá ń bẹ inú ilé arọ́, Ṣàngó ò ní bá a jà, yóò fi ọ̀wọ̀ t'Ògún wọ̀ ọ́. Ṣùgbọ́n tó bá wà ní pópó lágbẹ̀dẹ, Ṣàngó yóò padà kọlù. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè. Ẹ já sí bàbá mi tó dáhùn àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ogun ò ní kùkùkù kó má níbi tá a ti fà á wá. Ìlú Kìsí tó fi ń jolódẹ yìí, àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní bọ́mọ ò bá bá tàn dandan ni kó bá rọ̀bá. Ǹjẹ́ ẹ lè sọ fún wa, torí a gbọ́ pé wọ́n ní ìrìn ọdẹ ní tẹ̀lú, bó ṣe tọ̀ bó ṣe rìn tán fi wá tẹ ìlú Kìsí, ìlú àwọn bàbá yín lọ́hùn-ún. Mo mọ̀ díẹ̀ ń bẹ. Ẹ já gbọ́ bàbá àwọn bá wa nà ń bẹ́ẹ̀. Mo gbọ́ tán ẹ̀. Láti Ilẹ̀kì ni Yèrúmọ̀ ti dìde. Ọdẹ ni. Nígbà tó dìde láti Ilẹ̀kì, ó dẹ̀gbẹ́ wá. Ó dúró ní Mọ̀ọ́rí. Nígbà tó dúró Mọ̀ọ́rí, ó sọdẹ ń bẹ, ó rí pé ẹran ti kú níbẹ̀ ni. Ó padà wá sí ìdí Ògún Àjàngbá. Ó tún gbé bẹ́ẹ̀. Nígbà tó gbé bẹ́ẹ̀, ó rí pé ilẹ̀ ní ti tún fẹ́ di ètú. Wọ́n ti rí pé ẹrẹ́ tún ti ń bùṣe ń bẹ̀ náà. Ó wá gbéra, ó wá kó tọ òkè yìí wá. Òkè wo kí lorúkọ òkè náà bàbá? Òkè Àdásóbo. Òkè Àdásóbo náà fi sọ pé Kìsí ọmọ Àdábásíbo. Tọ́ Àdásóbo ni ìyá kan ní bẹ́ẹ̀ ọmọ bíbí Aláàfin Ọ̀yọ́ ni. Wọ́n fi ṣàdélé ọba lọ́yọ̀ọ́. Nígbà tí wọ́n wá fi ọba jẹ, wọ́n wà ní òun ò lè mọ pàṣẹ káàbùrò wọn mọ pa, ló fi kú òní ìgboro Ọ̀yọ́ ló fi á lè kú sí ibí yìí. Èyí ni bàbá wa Yẹ̀rímà nígbà náà lọ́wọ́ àbí ta ni? Àdá. Wọ́n wá ní ìpàdé pẹ̀lú Yèrúmọ̀. Yèrúmọ̀ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Nígbà Yèrúmọ̀ dìde, ó lóun padà lọlé, àsìkò oyè tó. Yèrúmọ̀ délé, àbúrò rẹ̀ tóun filẹ̀ wọ́n ti fi jọba. Ní Yèrúmọ̀ kú fẹ́ kan padà, ó wá tẹ̀ ló sí ibi yìí. Ẹ̀gbọ́n mi ní ń bínú lọ yìí, ó sì mọ̀ pé alágbára lẹ̀gbọ́n. Ó ní kí wọ́n tẹ̀lé, tí kò gbọdọ̀ lọ. Tó bá lọ, wàá lọ ṣẹlẹ̀. Níbi ìrìn tí Yèrúmọ̀ rìn títí ló fi padà kú sí Mọ̀ọ́rí. Nídìí apá. Nídìí apá. Iná ni ọmọ ọba Kìsí. Gbogbo orílẹ̀ ọmọ ọba Kìsí wọn gbọdọ̀ jẹ́ apá. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè, tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ ìdílé ọba nílùú Kìsí wọn ò gbọdọ̀ já apá, wọn ò gbọdọ̀ pápá, wọn ò gbọdọ̀ anything tó bá jápá kò gbọdọ̀ tẹ̀ wọ́n lẹ́nu. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè, àgbàyàn adàlẹ Olódùmarè á jẹ́ ká rí yín pẹ́ àtìgbà àtàgbà. Báwo mo rí tó ń kìlú Kìsí náà? Kìsí Yèrúmọ̀. Kìsí Yèrúmọ̀ ọmọ. Ìgbàrú òjò olùjápẹ́ láyé ń kú, àjò ògbére. Ọdẹkùn mo wá wọgbora, ìlú Ajísìn mo fi bírin náà tẹ̀. Ìlú Ajísìn mo fi bírin náà tẹ̀. Kílẹ̀ orúkọ òkè múlẹ̀ kan sí? Òkè Àdásóbo. Àdásóbo. Kìsí ọmọ Àdásóbo. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè. Ṣeun bàbá àgbáyé adalẹ. Mo rí i pé olóòdẹ nìyí, ẹ̀yin ni olórí gbogbo àwọn ọlọ́dẹ, olórí ọdẹ. Ẹ tún wá jẹ ẹlẹ́kùn fún gbogbo àwọn Ṣàngó. Bóò lẹ ṣe tọ́, bóò lẹ ṣe rìn tó fi rí bẹ́ẹ̀? Ọlọ́run ni. Ẹ já gbọ́ bàbá. Réèlì bàbá mi olóòdẹ ni. Nídìílé bàbá yín olóòdẹ ni. Ìdílé ìyá tó bí bàbá mi òun ló ń Ṣàngó. Ó ti wá dà.
ẹ wá mú Ògún lọ́tún báyẹn wá mú Ọ̀ṣẹ́ lósì ìbọn rèé lọ́tún Ọ̀ṣẹ́ ní lósì ojú ogun yá kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè tó túmọ̀ pé nílé bàbá tó bí yín lọ́mọ olódò lọ jẹ́ ń bẹ̀ Ògún ọdẹ ni wọ́n nírẹ̀hún nídìílé ìyá yín ó ti jẹ́ pé ọmọ ò lè nílé bàbá kó má nílé ìyá oníṣègùn ni wọ́n kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè ẹ máa mọ̀ ọ́ ṣe Olódùmarè kò ní fi oyè náà hun yín àjẹgbó àjẹtọ́ yín àwọn tí wọ́n fi nǹkan náà lé yín lọ́wọ́ wọ́n máa tì í lẹ́yìn wọ́n máa bá yín ṣe ẹ wá já ṣe báyìí bàbá ẹ já kọ́kọ́ lọ sí ìlànà ti Ògún ẹ gbọ́ mi yé ẹ já lọ sí ìlànà Ògún àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní sẹ́rànsẹ́ràn àmọ́ lẹ́ni tí ń jẹ́wọ́ fún ìjẹ́ iṣẹ́ ọdẹ tẹ̀ ń ṣe tó wà fi jẹ olú ọdẹ yìí ìjẹ́ ní ẹni tó jẹ́ ọ̀gá ìgbẹ́ fún yín tẹ̀ ń jábọ̀ fún tẹ̀ bá ru yín lójú nínú ìgbẹ́ pé bàbá wo mo rí lónìí ó lágbára. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé òun ló ń tó jẹ́ pé tó bá jábọ̀ tó bá kí lorúkọ wọn ṣé wọ́n sì ń bẹ láyé dòní. ń bẹ láyé. ẹnìkan ti kú. ẹnìkan ti kú nu wọn. àwọn tí wọ́n tún kú tún pọ̀ ọ̀kan ni bàbá mi alága tọkọ gba ayé sọ̀rọ̀. ọ̀kan ni bàbá yẹn bàbá wa alága ọdẹ tí wọ́n jẹ́ bàbá Sàláwù Gàníyù Sàlámì Gàníyù kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. tí wọ́n bá rí ohun tí ò yé mi nù gbẹ́ ní pé òun bàbá nǹkan báyìí ni mo rí ọ̀dà ẹ̀sìn báyìí tàbá ìṣe yóò yé mi. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè ẹ wá já ṣe báyìí jẹ́ ìtàkùn tó béèrè sí ẹ tó bí ọmọ ọdún mélòó tẹ fi ń dá nìkan gbé ìbọn lọ sínú igbó pé ìbí náà lọ pẹran. ọmọ ọdún 12 mo wà tí n ti ń yìnbọn. ọmọ ọdún 12 ọmọ yín tí mò ń wò yìí yóò máa ti máa wà bí ọmọ ọdún 14 bí mo ṣe ń wò yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni tó túmọ̀ pé ẹ̀ tí ìyọrùn tó ọmọ yìí tẹ̀ ẹ̀ tí fi ń gbébọn lọ sínú ìgbẹ́ ọdẹ wájà ṣe báyìí ọmọ ọdún 12 tẹ̀ tí ń gbébọn lọ sínú ìjù láti lọ ṣọdẹ wọ́n ti ní òtítọ́ lẹ̀dárìn máa lọ ẹran wo lẹrin àkọ́pá yín pé èmi náà kọ́kọ́ yìnbọn sẹ́rẹ̀ láyé èmi ò ẹran tí mo kọ́kọ́ fìbọn parí eléyìí. ẹran tí mo kọ́kọ́ pa àwọn bàbá mi kò jẹ́ kí n jẹ́ ń bẹ́ kóòkótó ni. kóòkótó ṣé sàdàbà kóòkótó. òun náà ni wọ́n gbébọn tì ní ibùdó bàbá yìí ti wọnú oko lọ ẹyẹ ní wà ń ké ayé ni bàbá máa ń yìnbọn yìí mo bá gbébọn ó sì bọ́lẹ̀ àwọn yòókù hóńbùdó bàbá ń sáré bọ̀ ọmọ ohun tí ó ṣẹlẹ̀ ta ni wọ́n ń pè Dayọ̀ ni ó bàbá ń sáré bọ̀ bí bàbá tó dé èmi ti họ wọ́n nà mí mo sá lọ lé ìyá mi ó di lálẹ́ tí wọ́n tó kóde wọ́n á mú mi iná wọn fi lọ́ọ́ ra ìmọ̀. kábíyèsí Olódùmarè kábíyèsí Ògún kábíyèsí kóòkótó lẹ kọ́kọ́ fìbọn pa báwo ẹ wá já ṣe báyìí bàbá mi pé ó wèmí náà mo fẹ́ di ọdẹ mo fẹ́ máa lọ pa ìrákúnúgbà mo fẹ́ máa lọ pa òtòlò mo fẹ́ máa lọ sọdẹ nù jù ìgbésẹ̀ wo ni ìgbésẹ̀ tí ń kọ́kọ́ gbé. ìgbésẹ̀ tẹ́kọ̀ sọmọ ẹ̀yìn ẹrù tẹ lọ́dẹ dáadáa. ń kọ́kọ́ sọmọ ẹ̀yìn tí ń lọ bẹ́ẹ̀ ni tí mo mọ̀ pé ń lọ sínú jù lọ́sọdẹ ń kọ́kọ́ máa tẹ̀lé wọn lọ sínú jù. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè lẹ́yìn ni ńkọ́ bàbá. lẹ́yìn rẹ̀ tí wọ́n bá rẹran wọ́n mọ̀ fi hàn yín pé ṣé o ti rí ojú kíni ni ọba náà wọ́n sọ ojú ẹran báyìí. ṣé tí ẹ bá dẹ̀gbẹ́ alẹ́ lọ sótún níbi ojú ẹran kọ̀ọ̀kan sí máa ní nínú ìgbẹ́ ni. ojú ẹran kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn ojú abo yàtọ̀ sójú akọ. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè ojú abo ẹran tẹ́ ẹ bá tẹ̀ná rìn lóru tẹ́ ẹ dẹ̀gbẹ́ òru lọ tẹ́ ẹ bá ti rójú ẹ̀ tì mọ̀ pé abo ẹran lélẹ́yìí. tó túnmọ̀ pé kíkọ́ ni mímọ̀ òwe ìjàpá kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè ẹ wá já ṣe báyìí bàbá mi. àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní kò sí bójú ọ̀run lè ṣe ìfúnfún tó ká má rí díẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ti lè sọ pé ọkùnrin ni yín tẹ́ ẹ sì kọ́ bí wọ́n ṣe ń dẹ̀gbẹ́ sóyè yín tẹ́ ẹ mọ̀ bọ́ ṣe ń pẹ̀rẹ̀ dáadáa kò sọ́gbọ́n kó má jẹ́ pọ́jọ́ kẹ́ńpẹ́ tó jẹ́ pé tílé ò fẹ́ máa dòyìn. ọjọ́ má lè gbàgbé ni. ọjọ́ má lè ṣeun ọjọ́ má lè gbàgbé ìjàrí méjì bíi mẹ́ta gbọ́n bẹ̀. ó pọ̀. ẹja gbọ́ kí ló ṣẹlẹ̀ níjọ́ náà. ọjọ́ tí ń kọ́ yìnbọn sí mọ̀ọ́sà ìmọ̀ rí láyé mi
bẹ́ẹ̀ ṣe wà yí ẹ yìnbọn sí Mọ̀ṣà rí. bẹ́ẹ̀ni Mọ̀ṣà bẹ́ẹ̀ni ẹ̀rẹ́kọ̀ Mọ̀ṣà tó sọ pé bí wọ́n bá pa tán wọ́n kọ́kọ́ béèrè sí lọ́wọ́ ìwọ ni pé ṣé òun lọ lé náà àbó dùnú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni Mọ̀ṣà bẹ́ẹ̀ni. mò ń gbọ́. ọjọ́ ni bọ̀dá mi tọ́jọ́ ga mi Ọlọ́run fèrèjì ó mú mi lọ ọgbẹ́ ó ní kí n gbé kóńbi igi yìí òun ń lọ wájú lọ́hùn ó sàpẹ́ mo rí atẹ́gùn kan lọ kọ́kọ́ fẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run ẹni parapara ni mo rí ó pẹ́ báyìí ìjí dìde báyìí mo rí tó dúró tàdí ẹ̀sìn èsì níwò mo wo ẹ̀sìn níwò tọ́ mo náwó sí ìbọn nígbà mo sá gbéra mo sáré ń bọ̀ yóò ṣubú mo sọ̀kalẹ̀ lérí igi ni nígbà mo sọ̀kalẹ̀ èmi ò lè tọ́ bóyá mi ara lọ́sọ bọ̀ọ́dá mi òun bọ̀ ó ní kí n máa yìn má lẹ́ran níjọ ẹsìn ó ní bò lọ́lọ́ má lóun lọ́sọ bí lọ́hùn ọ̀sá débi òyà ó ní mọ̀ sí àní báyìí ni mọ̀ sí àárí ó ní ìwọ náà dọdẹ lónìí ni la fi tù nígbà tá a tún wọn tó jọ mí lójú tí mo fi lọ́jọ́ ọmọ ní gbàgbé ẹni parapara ni mo rí ṣùgbọ́n ìjì dìde láàrin ni ìjì tó dìde tí mo rẹ́ran náà lọ jẹun tó yà mí lẹ́nu pé ajẹ́ pé wọ́n ṣe ayé yóò kọ́kọ́ jà tẹ́ ẹ rí lórí igi tẹ́ ẹ jẹ̀gùn sí kẹwàá tó rí ẹni parapara tó ń kó wá tó di pé ẹ padà rẹ́ni tó gédégbé tó yọ níbẹ̀ kábíyèsí òun kábíyèsí Olódùmarè ẹ pinnu kó Mọ̀ṣà rí ẹ wá já ṣe báyìí bàbá ìjẹ́ nínú àwọn ọjọ́ má lè gbàgbé tẹ́ ẹ tó fẹ́ mẹ́nu bà wọn ìjà àrọ́jọ́ tó jẹ́ pé ẹ pa gàlà tó rí bákan rí tàbí ẹranko mi. àìmọye gàlà. ẹ já gbọ́ kí ló ṣẹlẹ̀ yìí náà. bàbá mi yìí a ti ṣe lọ ọgbẹ́ tààrí kankan bàbá à ń lọ kíní yàrá kankan àjọ̀dún àwọn ọdẹ sì kọlà à ń lọ kíní yàrá kankan bàbá mi ká kọ ní lọ́gbọ́n kan ní dábàá yìí ọ̀dọ́gbọ́n ni adéwùdó tá a dùn bàbá ní gàlà kan mẹ́mí o kò sẹ́ni tí ò tí ì wá wá o wọn ò rí pa ọmọ Ọlọ́run bá ní kárí lónìí á pa adébẹ a lọ bá a ṣe wọ̀gbẹ́ ní gbó. ìjà làwọn ń gbó yín. kábíyèsí ògùn kábíyèsí Olódùmarè. àwa àárín a lọ nígbà tá à ń padà bọ̀ kankan bíi títí ń gbó náà ó tún gbó padà ọyà ìjà àtòná báyìí àtòná mo rí mo yìnbọn sí irun kò sí irun lára ẹ̀ mọ́. kò sí ohun kankan ó ti rẹrun tán. èwo kan bẹ báyìí èwo kan ètí kan kù báyìí. ìwọ kan gbogbo àná tó yìí ìwọ kan sì ti kù kún bá báyìí kábíyèsí ògùn kábíyèsí Olódùmarè. ọ̀kan lélẹ̀ náà. kò sí ohun kankan lára gbogbo gàlà ń mọ́. bẹ́ẹ̀ni agbé gàlà ní débùdó ni bàbá ni ó láàpẹran ní aláàpá ẹpá aláàpá ayọ́jáde ó ní òun ni ọta àbọ̀ dúdú tá a bá níbi ọrùn rẹ̀ báyìí mẹ́ta ni tó ti san mọ́. tó túmọ̀ pé àwọn èèyàn ti ṣẹ̀ máa táwọ́ sí i tí ògùn pọ̀ táwọn lọ. kábíyèsí ògùn kábíyèsí Olódùmarè ọjọ́ má lè gbàgbé kan tún nù àbáyé tó fún wa lọ́jọ́ má lè gbàgbé kan sí kí ló ṣẹlẹ̀ ní Ghana. ọjọ́ tí gàlà ló wọn pa mí ló tún ṣẹlẹ̀. bó ló ṣe ṣẹlẹ̀ níbẹ̀ níbẹ̀ fún wa. òjò ń rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àtúná mo rójú mo yìnbọn sẹ́yìn wọ́n ṣáà ṣe kàjìkàjì ẹran tó mo gbé báyìí mo tún rójú ni àti akọ àtabo ni wọ́n. mo yìnbọn sí tọ̀hún ní náà pé ẹran tí mo yìnbọn sí ni òṣùbù yìí níbi tí mo ní kí n lanú ẹ̀rọ nìjáde àsákọ ni mo kọ́ yín òun ti ṣubú mo débẹ̀ báyìí ẹran gbé mi àpárẹ̀ bẹ́ẹ̀ mi rẹ̀ ẹran gbé mi ni kódà àlùfẹ́ fọlọ́hún ó yọwọ́ jà ẹran gbé mi. ó lè já ṣe báyìí bàbá mi bí ní tẹ̀mí ni ẹ̀ bá wú ṣé ẹ lè sọ ìyàtọ̀ láwà láàrin ẹranko abìjà àti ẹranko abọ̀hún fún wa. ìyàtọ̀ bẹ láàrin wọn tó pọ̀. lọ́nà wo. ẹranko abìjà òun irú ẹ̀fọn nísìnyí òun ò ní ọ̀hún kankan ojú rẹ̀ náà ni ó ti gbọ́ wọn rẹ̀
ojú rẹ̀ náà ni kó tó kú náà ni ó ti gba gbogbo ohun tí wọ́n bá ṣe ìjà tí wọ́n bá já kó tó kú náà ni ó ti já tó bá ti kú òun ti kú ni. tọ irú agoro nísìn ó kéré òun náà ọjọ́ ìkùlù ọrùn rẹ̀ gùn báyìí agoro kéré ṣùgbọ́n ẹranko abọ̀ òun ni béèyàn bá pa béèyàn bá rí tù ó lè mú yẹn lọ́wọ́ kéèyàn mọ̀ rí bàmí yìí mọ́. ọdún méjì èèyàn lè mọ̀ rí bàmí yìí sẹ́ran mí mọ́. lẹ́yìn ò bá tù kó kí tútù yẹn gbàbọ̀ dáadáa. bẹ́ẹ̀ ni àwọn ó sì wò ó pé ẹran kékeré ni. à ń gbọ́ yín. ọ̀kan ni ẹni. ìyàtọ̀ láàrin ẹranko abìjà ẹranko abọ̀hún. ṣé kọ̀ọ̀kan ṣe báyìí kíkọ́ bá wa kà pé ẹranko báyìí ẹranko abọ̀hún ni ẹranko báyìí ẹranko abọ̀hún ni ẹranko báyìí ẹranko abọ̀hún ni. ẹ wá ṣètò wa kà pé ẹranko eléyìí ẹranko abìjà ni. ṣé mọ̀ bí akẹ́kọ̀ọ́ bí àlàyé tẹ́ ẹ ṣe fún wa níṣẹ́ pé ìgalà ẹfọ̀n pé wọ́n á ti kọ́kọ́ jà síwájú kẹ́ẹ̀ tó máa bẹ́ẹ̀ bá pa wọ́n tán. gàlà ní ètùtù gàlà ní tútù. ẹfọ̀n ló wọ́n jà ìjà rẹ̀ ojú ẹfọ̀n lẹfọ̀n ti gbọ̀ wọn rẹ̀. ṣé bẹ́ẹ̀ pọ̀ ni wọ́n sọ pé bọ́dẹ bá gòkè yóò fi kún re ìjábà fún nǹkan. pé ó máa ń funkun nímú. ẹfọ̀n máa ń fọkun ṣùgbọ́n tí èrè pé ó fi já ọdẹ bọ́rí. wọ́n ní tó bá ikùn rún bá ṣe sí ẹ̀ pé yóò jó yẹn la. ikùn rẹ̀ ń jó yẹn àmọ́ kò lè dé. téèyàn bá ṣubú yóò máa fọkùn sí yẹn tí ó jó yẹn téèyàn bá dìde téèyàn bá dìde báyìí kò gbé yẹn. kó rí yẹn gbé ní. kábíyèsí bá ti mọ́ra tí ń jó tó mú mọ́ra tó bá fẹsẹ̀ tàyàn tó fi mú yẹn téèyàn. a jẹ́ pé kíkùn bá ṣe sí yẹn lára yóò máa jó yẹn tí ó gbóná ni kì í ṣe pé yóò bó bí omi gbóná. téèyàn bá wẹ̀wù yóò bó. yóò bó béèyàn bá wẹ̀wù. tó bá jẹ́ pé igi téèyàn gẹ̀gùn sí ò ga púpọ̀ tó yẹn mú fàrà tó lè kẹ̀yàn láńbẹ̀ náà ó lè fi ré yẹn jábọ́. igi téèyàn ogun kò lè fa fún. igi tí èèyàn fi ń ṣe ẹ̀gùn igi téèyàn fi ń ṣẹ́gun ikùn ẹ̀fọn lè débẹ̀. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè ẹ̀fọn tiẹ̀ ẹranko abìjà níbi àtúnyà lọ. ẹranko abìjà lẹ́fọ̀n kìnìún ní ìsìn ẹranko abìjà ni irú ẹkùn ní ìsìn ẹranko abìjà ni ìkookò ẹranko abìjà ni ẹ̀tà ẹranko abìjà ni ajákòótọ́ ìmọ̀ ni ẹranko abìjà ni ọ̀kan bẹ òṣùngà ẹranko abìjà ni. ẹranko wo lẹ tún pè ní òṣùngà. òun ni ń pè ní gírì. ó máa ń nírun létí tó bá rí ẹranko pọ̀ lù kì í sí yìí o òṣòǹgò àbí kí lẹ pè é. òṣòǹgà ó dàbí pé bóyá àwa kábà náà bá lè ga bóyá ká lò bí ọjọ́ méjì mẹ́ta kẹ́ bá wa lọ sínú ìlú ká ẹ bá wa pa ká máa gbé òṣòǹgà lọ sílùú Ìbàdàn níbo ni kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè mò ń gbọ́ yín. tọ àwọn ẹranko abìjà ni irú gàlà nísìn òun náà lè tutù tiẹ̀ irú mọ̀ṣíà nísìn òun lè tutù tiẹ̀ bí wọn pa mọ̀ṣíà ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ò gbọdọ̀ tẹ̀lé èèyàn délé bí èèyàn bá pàdé èèyàn tí èèyàn ó bó èèyàn yà sọ́nù ni dandan lè yóò sì pàdé èèyàn bínú bí ó ṣe lè tó. báwọn ṣe lọ nípele nípele ni. ọdẹ wá jẹ́ ká ṣe é báyìí àlọ́ kan bẹ táwọn ọdẹ máa ń pa fún wa mo fẹ́ mọ̀ bóyá tòótọ́ àbí irọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ bá pẹrẹ kó mọ̀ṣà ìwó rẹ̀ yìí ò bọ̀ lọ yọjú wo náà bẹ́ẹ̀ bá yọjú wo náà ojú yẹn ó fọ́ ṣé tòótọ́ ni àbí irọ́. irọ́ ni. pé yẹn yọjú wo ní ìwó mọ̀ṣà o ọdẹ tún máa gbọ́ wọ́n ní bó bá mú wo mọ̀ṣà bó bá fi dín sí báyìí tó bá kùn ṣe létí tí wọn ò di kò tún gbọ́nà mọ́ síbi ilé ìfọ̀n. irọ́ ni ìmọ̀ ọ̀hódé. ìmọ̀ ahó. irọ́ ni. bẹ́ẹ̀ bá fi létí nǹkan tí ò ní ṣe yàn. irọ́ ni. ọdẹ jẹ́ tún parọ́ kan fún yín bàbá kan sọ pé bí ìwé mọ̀ṣà níbi tó lágbára dé tó bá fi gbọ́n yẹn báyìí ó tọ̀ wọ́n sọ ni yóò ya wèrè kan náà àbó nígbò ní ó dàbò. bàbá rẹ ló yẹn bá yí kádà rẹ kó. mo béèrè pé bàbá ṣé tàbá rẹ tán ni yóò hùwà bẹ́ẹ̀ ni àbí kan tó rẹ ó ní bí wọn rẹ ṣe dé bí wọn rẹ ó nígbà tẹ́ ẹ̀ bá tún rẹ wòye tó ro lágbára sí ni. irọ́ ni. kábíyèsí Ògún kábíyèsí ìdíje ogun yẹn náà ẹran fẹ́ fò gbàdá ó tẹ̀lé ìdíje ogun yẹn náà. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè. bí ajá tí ọba ti àdúgbò lójú tó bá bú yẹn tí ó bú yẹn ó dá yẹn òbí ló lè dá yẹn fún yẹn. ẹ ṣe púpọ̀ olódẹ ọgbọ́n ìmọ̀ yín ṣe rí àwọn àgbàlagbà máa sọ̀rọ̀ pé wọ́n ní ọmọ kékeré tó bá lọ́gbọ́n nú òun àtàgbàlagbà ń rọ̀ ní wọ́n
torí ìrírí ó ṣàgbà ohun gbogbo. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè. Ẹ jẹ́ àṣẹ báyìí bàbá. Ìjẹ́ àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní amọ̀nà ìsín kò já mọ̀nà mọ́. Ǹjẹ́ arọ́jọ́ tẹ́ ẹ sọdẹ lọ tẹ́ ẹ lùdàkórí inú rẹ̀? Ẹ sì lù tọ́jọ́ mélòó? Ọjọ́ tó pọ̀. Ọjọ́ tó pọ̀. Ọjọ́ tó pọ̀. Tí ò lóòkà ẹ fẹ́ bá wa sọ bí ẹyọ kan sí méjì ń bẹ̀. Ọjọ́ kan mo lọ Kòtògìrì àwa mẹ́ta ni. Èmi ni mo gbé ọ̀nà tá a fà ní. Àwọn yòókù gbénú igbó. Èmi tí mo gbé yá àgbẹ̀ gangan mo dà àwọn yòókù nù. Ní alẹ́ ọjọ́ kejì ni mo tún wọnú ilé yìí wá. Àwọn yòókù àwọn ń wá mi kì. Wọ́n débi màsín bẹ́ẹ̀ ìwọ̀n ò lè lọ. Ìwọ̀n kò sí sómi. Mo délé Fúlàní kan mo bá omi nínú inú kòndó. Iná ni mo gbé tí mo mú. Ó parí. Láti àárọ̀ tẹ́ ẹ láti irú alẹ́ àná alẹ́ irú alẹ́ òní ni mo tó wọlé. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè. Tẹ́ ẹ lùdàkó. Mo lùdàkó. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè. Kò sọ́dẹ tí ò lùdàkó rí. Ìdàkó ni atẹ́gùn lèmi pè. Ọ̀gá ìlẹ́ka àti Olódùmarè. Orí àkànkè. Ó máa mọ̀ ọ́ sí. Ẹ ṣeun bàbá mi. Ẹ já ṣe báyìí. Ẹ jẹ́ ìtàkùnkọ̀ òbèrè yìí sí yín. Ìjẹ́ gbogbo ọdẹ pátá ló fi jẹ́ pé kò sínú jù tí wọn ò lè ṣọdẹ lọ. Bẹ́ẹ̀ni. Ṣé gbogbo ọdẹ pátá ló jẹ́ pé kò sínú jù tí wọn ò lè torí bọ̀? Bẹ́ẹ̀ni. Ṣògo tún ní ẹ̀sà. Ó tún lẹ́sà. Bẹ́ẹ̀ni. Àwọn ọdẹ kan bẹ tó yẹ pé ìgbé ọ̀sán ni wọ́n mọ̀ àwọn ọmọ talẹ́. Àwọn kan bẹ tó yẹ pé àtọ̀sán àtalẹ́ iná ni. Fẹ́ pé àtọ̀sán àtalẹ́ òun ni. Bẹ̀tẹ̀ àwọn kan bí ọ̀sán lásán ni wọ́n máa ń jẹ. Bẹ́ẹ̀ nínú ìgbé ọ̀sán àti ìgbé alẹ́ èwo ló rọrùn jù? Ìgbé alẹ́ rọ̀ mí lọ́rùn ju ìgbé ọ̀sán lọ. Ìgbé alẹ́ rọrùn. Kí nìdí? Ìdí ni oòrùn ní pa ọ́. Àkọ́kọ́. Tọ́ ìrìn rẹ̀ ò tún ní lágbára tayọ bó ṣe yẹ. Ẹran tọ́lọ́run bá sì fún ọ lálẹ́ pẹ̀lú ìrọ̀rùn bí kò sọ mọ́lẹ̀ rí. Lọ́sàn-án yẹn yọjú wa bẹ́ẹ̀ pàtì yìí yẹn yọjú wa bẹ́ẹ̀ jẹgẹdẹ yìí. Wàhálà wọn ó pọ̀ ju ti alẹ́ lọ. Ṣùgbọ́n bó bá jẹ́ lálẹ́ bẹ́ẹ̀ bá ti gbé nẹ́rù fúnra ara ẹran tẹ́ pa ni ó fojú kóná. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè. Ẹ wá já ṣe é báyìí. Àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kí wọ́n ní ògbó ọdẹ ló máa ń di àgbà àṣegùn. Kí ló bí ọ̀rọ̀ yìí? Ògbó sí tòótọ́ ni. Ògbólógbò ọdẹ àgbà àṣegùn ní í dá. Báwo? Bọ́nà wo? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni ọdẹ bá ń lọ yóò mú lédè bá san mí bá tètè bá ta mí àbí bí mo bá dágbẹ́ àpòrò nǹkan yóò kó lọ́wọ́. Tọ́ nígbà míì ó lè mọ bọ̀ kó bẹ́ẹ̀ nìkan kírù nǹkan ni ó ṣe tó bá tọ́jú ẹ̀ lónìí tọ́lọ́run bá ti fún níwòsàn ilé ni ó ti mọ̀ pé bàbá yìí lóògùn yìí lọ́wọ́ òun ó rò fẹ́ nìkejì ẹnìkejì ó rò fẹ́ nìkẹta bẹ́ẹ̀. Wọ́n fi sọ pé ògbólógbò ọdẹ à ń gbọ́ yín. Ọdẹ bá dàgbà tí ọba lè dẹ̀gbẹ́ mọ́. Tí ò lè lọ sínú jùlọ pẹrẹ mọ́. Bẹ́ẹ̀ni oògùn ní àjòkò àwọn oògùn tí wọ́n ti fi ṣe lóore tó èyí ó kọ́ lọ́dọ̀ àgbẹ̀ yóò kọ́ lọ́dọ̀ àjọ náà yóò wá bẹ̀rẹ̀ sí fi tọ́jú àwọn èèyàn lé. Wọ́n fi sọ pé ògbólógbò ọdẹ ní máa padà dàgbà sígun. Ẹ ṣeun bàbá ìwájà ṣe báyẹn jẹ́ ìtàkùn tó gbèrè sí bàbá ń bí ni ẹnu ní ìbáwú. Ǹjẹ́ ṣé ẹ lè ka bíi méjì mẹ́ta fún wa nínú àwọn ẹranko tẹ́ ẹ ti parí nínú ìjù tóògùn tí ní kò sùn fún yín nínú ìgbẹ́? Ẹranko tó sùn pọ̀. Ẹja gbọ́ bíi mélòó kan bẹ́ẹ̀ torí àwọn ọmọ ayé òde òde. Ọ̀kan ní gàlà tí mo dákọ ni. Ẹ̀pà gàlà rí. Bẹ́ẹ̀ni. Ọ̀kan ní mọ̀síárì. Ẹ̀pà ẹranko mọ̀síárì. Bẹ́ẹ̀ni. Ẹtu olóǹkà. Ẹtu àjèjì ẹlẹ́sẹ̀ ọwọ̀. Ẹtu ọ̀bẹ̀jẹ́rí ẹlẹ́sẹ̀ ọwọ̀. Bẹ́ẹ̀ni agoro olóǹkà ìkùlò olóǹkà. Lọ bẹ́ẹ̀ni. Ẹ̀pẹ̀kùrù rí. Bẹ́ẹ̀ni. Ẹ̀pà ẹranko mọ̀síárì. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ lẹ́ẹ̀kan. Ẹranko bíi àfìrìmọ̀jò ńkọ́? Ẹ̀ǹpa àfìrìmọ̀jò rí. Ẹ̀fọ̀n ńkọ́? Ẹ̀ǹpẹ̀fọ̀n rí. Òtòló ńkọ́? Mọ kòtòló rí. Kòtòló lágẹ̀wú. Ẹranko àfàkísà kan mọ́. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè. Ìrákúnúgbá ńkọ́? Olódẹ. Mo yìnbọn sí kúnúgbá náà rí. Yìí bọ́ọ̀lù ìrákúnúgbá náà rí. Ẹ dẹ́kun àwọn ẹranko ọjọ́ kẹtàlá tó lọ rúkú ẹ
ọjọ́ kẹta ni tó rí ibi tó wó sí. bẹ́ẹ̀ni. kábíyèsí ògún kábíyèsí ògún ǹjẹ́ ní inú ìlú tá a wà yìí ìjáwé rẹ̀ sì tún bẹ dáadáa bíi tìgbà òun lọ́hùn-ún. ẹran ti tán. níbi tá a ti rírú àwọn ẹran nísìn bàbá gbéra nísìn pa ń lọ bẹ yóò dìrọ̀lẹ́ ká tó wọ bẹ. gbogbo ibi tí irú àwọn ẹran òun kù sí nísìnyí bẹ́ẹ̀ bá lẹ́yìn gbéra pa ń lọ bẹ báyìí o. yóò tọwọ́ ọ̀yọ́ ó di aago 7 alẹ́ ká tó débẹ̀. kábíyèsí ògún kábíyèsí olódùmarè. ẹ wá já ṣe báyìí àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ìdálù òun nìṣèlú eégún ní gbowó òde Òṣogbo atọ́kùn ní gba tọ̀yọ́ báyìí là ń ṣe ńlẹ̀ ìwọ bòmíì ni ìjà ara wọn jù nínú ìlú Kìsì tá a wà yìí tó jẹ́ pé ohun tẹ́ ẹ bá ṣe ń bí ẹ lè ṣe ń bí ohun tẹ́ ẹ bá ṣe níbi ẹ lè ṣe ń bí. bẹ́ẹ̀ni. àwọn ijù tó lè wọ̀. bẹ́ẹ̀ni. ẹja ẹnẹ ń bẹ fún wa. ijù péríṣiríṣi. àgbọ̀ yín. ẹ pé ibi yìí tó o bá pẹran bẹ́ẹ̀ o gbọ́dọ̀ kú níbẹ̀ àfi kó o gbé sí ẹ̀gbẹ́ yìí. ijù mi wà nínú ìlú Kìsì tá a wà yìí tó jẹ́ pé tó o bá pẹran bẹ́ẹ̀ ẹ bọ́lọ̀ kún ẹran ìhun nínú ìjù ń àfi kẹ́ ẹ jáde kó ń bẹ̀ kẹ́ ẹ bọ́ sẹ́gbẹ́ kejì. kábíyèsí ògún kábíyèsí olódùmarè. títí ẹni ni nítorí kí sì ní inú ojú ni bọ́ ọba ti kun rán bẹ́ẹ̀ òórùn ẹ̀jẹ̀ ni tí wọ́n bá ti ń gbọ́ òun lè débẹ̀ kó tún pa mí mọ́. ó gbé fún sí ẹ̀jẹ̀ àtìgbè ni lókè Ajíbódù rẹ̀ ni níbẹ̀ rè bàbá yìnbọn sẹ́ran bẹ́ẹ̀ àníkún lára òkè ni á gbé sísàlẹ̀ odò tí ń bẹ sísàlẹ̀ rẹ̀ ni tá a bá débẹ̀ lórí gbà ní rẹ̀ ràn yìnbọn sí bẹ̀ mọ́. ọlọ́dẹ mo tiẹ̀ gbọ́ tí wọ́n máa ń sọ kinní kan bóyá rọ́nà tún lòun náà wọ́n á máa sọ pé ẹranko kan àbí kí n sọ pé ẹranko afàyàfà kan ń bẹ pé táwọn bá pa á àwọn èékún lókè yèèpẹ̀ inú odò làwọn ti bọ́lọ̀ kún. ọ̀ni. tó bẹ́ẹ̀ náà ni kábíyèsí ògún kábíyèsí olódùmarè kábíyèsí ògún kábíyèsí olódùmarè ẹ ṣeun àtìgbà àtàgbà yìí ò ní dàrú oyè tẹ ẹjẹ olódùmarè yóò jẹ kẹ ẹ jẹ lájẹpẹ ẹ wá já ṣe báyìí ǹjẹ́ ẹ lè dárúkọ bí àwọn ijù tẹ ti sọdẹ rí fún wa pé ijù báyìí mo dẹ rí ijù báyìí mo sọdẹ ń bẹ rí ijù báyìí mo sọdẹ ń bẹ rí fún wa ẹ bá ka bíi méjì bíi mẹ́ta kan. Òkè Ajíbódù tí mo dákọ ni mo dẹ̀bẹ̀ dáadáa Kòtògìrì tí mo dákọ ni mo dẹ̀bẹ̀ dáadáa nípàdé aládé àti fàrà níbi tí ilé mi kí mi mọ bẹbí yàrá mi àwọn bẹ́ẹ̀ ni o mo mọ dáadáa òkè kan bẹ tá ń pè láyọ̀ kọ́ọ̀lẹ̀ lọ́nà bí wọ́n ń wa kùsà náà mo mọ bẹ dáadáa. má sọ débẹ̀ òun náà dáadáa. bẹ́ẹ̀ ni. ìṣègùn láti ṣe Olódùmarè. ẹ wá já ṣe báyìí bàbá kí nìkan tó fà tó fi jẹ́ pé tí kálẹ̀mí mo ní ìnáwó tí mo fẹ́ ṣe nǹkan kan tí mo wá bẹ̀ gbogbo ọdẹ pé ẹ dákun mo bẹ̀ yín ní Ìgbẹ́dẹ o tá a wá lọ sínú Ìgbẹ́ tó jẹ́ pé bá a bá wá dénú jù ń tà pẹrẹpẹrẹ gbogbo ẹni tó bá yìnbọn tó bá jẹ́ ìbọn mẹ́ta ló yìn kò bá jẹ́ pé irin ló pa ọrùn rẹ̀ àti kílẹ̀ fún. orí àtàwọ̀ àti gẹ̀lẹ́ máa fún níbí. orí àtàwọ̀ àti gẹ̀lẹ́ máa fún kí nìdí tó fi jẹ́ pé orí tó léegun àtàwọ̀ lásán àti gẹ̀lẹ́ fífún ètò dídí erin ló pa. ẹ̀tọ́ rẹ̀ tó ní níbi ẹran ni. láàdúrà ẹran tó tóbi bí bá pa gódìrí ga ìyá gàlà tàbí akọ gàlà tó ń jòwó lórí sarasara nísìn ẹ ní fún mi jọ awẹ àti igẹ àti orí àwọ̀ ìgè. kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè gbogbo ẹran yòókù nǹkan. ẹran tó kù ẹni tó bẹ̀ yín gbẹ. ọ̀rẹ́ tún já ṣe é báyìí tẹ́ ẹ bá lọ sí jù tẹ́ ẹ lọ sínú obé tẹ́ ẹ lọ sóbé tí kàkà kí bá wò sùn tó tawọ́ sẹ́rẹ̀ gbàù ọ̀tá bá o ṣùgbọ́n rẹ̀ ń ò jẹ́bọn kò dúró kò ṣubú lulẹ̀ ó wá rí chara tó wá tún dé ọ̀dọ̀ Sọ̀díìkì tí Sọ̀díìkì òun wá mú ọwọ́ tó pé nẹ́sí gbáù lọ́wọ́ kan náà tó ṣubú lulẹ̀ ta ló pẹ̀rẹ́ náà àwọn méjèèjì. ẹni tó kọ́ yìnbọn lọ pẹ̀rẹ̀. àní ìgbà tó yìn lákọ̀ọ́kọ́ ìbọn bá ṣùgbọ́n kò kú ìgbà tó wá dọ́dọ̀ tèmi èmi lè fi kéwọ́ sí mo yìn gbà wò tẹ́rẹ́ fi kú ta ló pẹ̀rẹ́ náà àwọn méjèèjì. ẹni tó kọ́ yìnbọn sí ẹran ló pẹ̀rẹ̀. ẹni ó kọ́ yìnbọn ló pẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. tí gbogbo á sì rí pé ẹni tó yìnbọn sílẹ̀ kejì ló pẹ̀rẹ̀ tẹ́rẹ́ fi kú. ọ̀ràn lọ́wọ́ ni. ó bá tí ni. ọ̀ràn lọ́wọ́ ni. kábíyèsí Ògún kábíyèsí kí nìdí tó fi rí bẹ́ẹ̀. ohun tó fi rí bẹ́ẹ̀ yíyìn tó yìn ni tọ́ta rẹ̀ ọba ba ó ṣeé ṣe kọ́mọ̀ dọ́dọ̀ rẹ̀ tí ẹran ó fi gbàgbọ́ ní ẹ̀ lọ. tọ́ta rẹ̀ ti wí ìyẹn. ọ̀nà àkọ́kọ́. ohun tó fi ní ẹran rẹ̀
lọ́nà kejì ó sì lè jẹ́ pé èyí tó yìn tó ba àwọn kan tó bá jẹ́ pé kò wò sí bẹ́ẹ̀ nígbà tó bá fi rìn ní máìlì kan yóò ṣubú lọ́ fi ń sọ pé ó ba tí ni òun ló lẹ́ran báwo wá ṣe mọ̀ pé tòótọ́ ìbọn tó kọ́kọ́ yìn lákọ̀ọ́kọ́ ó ba ẹran yìí òun lò ní tòótọ́. nígbà tó ọmọ ẹgbẹ́ ẹni tó kọ sí òun tó bá ṣẹ̀gbẹ́ ọwọ́ ọ̀tún lọ́kọ sí tí wọ́n bá ti débẹ̀ ẹran tí mo yẹ ẹgbẹ́ ọwọ́ ọ̀tún lọ́kọ tí wọ́n bá ti débẹ̀ tí wọ́n bá ti bá pa àbọn ẹgbẹ́ ọwọ́ ọ̀tún ni ibi tó ti yìnbọn gangan dandan kọ́dà bẹ́ẹ̀ pọ̀ kan irun rẹ̀ ó kù dálẹ̀ mẹ́. ẹ ṣeun làákàyè yìí ò ní jọba ìmọ̀ àtòyítẹ́ ní kò ní fi í sílẹ̀ sáyé lọ àdúpẹ́ púpọ̀ ẹ dákun bàbá káàbà wa ń bèrè ìjẹ́ ẹ ti ṣọdẹ lọ tẹ́ ẹ yìnbọn sẹ́rẹ̀ tó di pé bí àjọ̀nù bí ẹbọra sọ pé ẹran ilé yìí ò ní gbéṣẹ́. ẹ̀yìn tí ìbárò ẹ̀ pàdé rí. ẹ sì tí yìnbọn sẹ́rẹ̀ kó mú yín lótùtù rí. ó sì mí rí. bóò ló ṣe ṣẹlẹ̀ ńjọ́ náà ìjù wo lẹ sì ṣọdẹ lọ. ìjù kọ́ mọ fa odò ní. etí odò lẹ́rìn lọ. bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà. odò Súlàdé. wọ́n fa Súlàdé lọ ní mo sì bá lè gbà lérí igi. alẹ́ gbà. kódà mo nà bá sí báyìí ó mú bàmá mi lọ́wọ́ ọwọ́ mi sì ń gbọ́n mo sì gbé bàmá mi mo yí epo màá bọ́ ìsàlẹ̀ òtútù mú mi mo padà délé mo sọ fún bàbá nǹkan báyìí mo rí bàbá ní kí n lọ wò dáadáa àgbà mi ó dijọ́ kejì tí mo lọ ọbẹ̀ mo bá ní eré igi ní bákan náà ó nílẹ̀ sí lọ́wọ́ báyìí máa wò àti ìgbà tí ẹ wà ní ẹ̀rín ju bí yìí ìjà ọmọ níjòkó lọ mo ráwọn borí lọ́sẹ̀ gangan ni kì í ṣe pé bọ́yá àwọn borí ń tò lọ báyìí. ẹja borí. mo sì fi àdá pa tó mẹ́ẹ̀ẹ́dógún lò ó ní borí tó tó borí mo sì kó ọmọ sì yípo alẹ́ mọ́délé bàbá bẹ́ẹ̀ lórí. ó túmọ̀ sí pé téèyàn bá ti rí i bẹ́ẹ̀ kí ẹ má sojú kòkòrò pé ṣáà mo sáfẹ́ pàwọ́ kínní yìí. wájà ṣe báyìí àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ohun tí a bá lè mójú kúrò ń bẹ̀ sì là máa ń mójútó o àbí bẹ́ẹ̀ kọ́ ọgbọ́n ò lè máa ń dá sí àwọn ẹran tẹ́ ẹ bá sọ dandan nù jù ẹ ti yìnbọn sẹ́ran ẹran ti ṣubú ọgbọ́n ò lè dá sí tẹ́ ẹ fi mọ̀ pé mi ì tí ì ṣetán tí mo fẹ́ padà sí ibùdó ògbẹ́ mo sì ti pàwọ́ ní ìsìngalà yìí ọgbọ́n ò lè dá sára galà àwọn tí gbogbo èèyàn tó bá dé fi mọ̀ pé ẹran yìí ẹ̀yin lè pa kalẹ̀. téèyàn bá ti sọ apáde sí tó dúdú tó kọ́ ọdẹ tó bá débẹ̀ kò sí ọdẹ tó gbọdọ̀ wí kò sí ọdẹ ọ̀hún. ọdẹ ta ti tú ọrùn ẹ̀ tán tẹ̀yìn ìbọn ti tó ṣubú rẹ̀ tẹ́ dọ́rùn ẹ̀ tán. èèyàn tó gbọ́ èèyàn gbé kọ́gi téèyàn gbé kalẹ̀ tó fi wélé kò sí gépò lára ẹ̀ ọdẹ ò kí ń gèrò ẹran pé wọ́n bá ti lọ tó gèrò ẹ̀. kábíyèsí olódùmarè àgbàyàn adalẹ olódùmarè ò jẹ́ ká ní bẹ abẹ ìdákun ẹja ṣe báyìí lọdẹ mo fẹ́ kẹ́ bá ń fi ẹnu àṣẹ kẹ́ bá ń fi súre fún gbogbo àwọn olólùfẹ́ iléeṣẹ́ Oyèlọ́run TV káàkiri mẹ́rin àgbáláyé bí wọ́n ti ń wò wá ẹ bá wàá súre fún wọn kí ó máa díjó fún káyọ̀ máa báyọ̀. ẹ ṣeun adúpẹ́ jíjí tí mo jí mo bá gbé erin tí fi yín lóyún kékeré ìjí tí mo jí mo bá gbé ẹ̀fọ́ tí fi wó lùwú gbọ̀ngbọ̀ngbọ̀n òpópó iwájú mi mo wò mo rí gbòòjù tí ń jó kùntèrè mo ní bolẹ̀ tí ń bọ̀ wọ́n ní láti ilé ìwó mo ní kí ni wọ́n ń jó nílé ìwó wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọdé ìlú àgbà ìlú lẹ́bọ lóògùn ìlú ṣẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n lù fún gbogbo ojú tó rí mi lónìí ṣẹ̀kẹ̀rẹ̀ bá wọn ròde ìbànújẹ́ wọn ò ní ròde ìbànújẹ́ ibi kéré ó tóbi kò ní kàn ẹnì kọ̀ọ̀kan àti títí ń gbọ́ gbogbo ohun tí ń sọ yìí àwa ní pàdé àgbákò àní sírìn. ẹ ṣé bàbá àgbáyé adalẹ olódùmarè á jẹ́ ká rí yín pẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa ní iléeṣẹ́ Oyèlọ́run TV kò sí bí a ṣe lọ bìkan tó dáwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ẹni wọ́n bá ń kí pé abisu yọ lóko bọ̀kùbọ́kú abàgbàdo yọ ọmọ bọ̀kùbọ́kú irú ẹni bẹ́ẹ̀ kò yẹ ká ṣẹ̀ tó máa béèrè pé ẹ dákun sẹ́ni ìhun ṣé ìnẹ́rògbò náà àbí ìnẹ́jà bá gbẹ tòrá ti mọ̀ pé àgbẹ̀ ló ń kì báwọn. à ń pẹ́lẹ́kẹ́ ẹ̀gbẹ́ alábẹ́ ìhòrà ẹ̀ ń pọ́dẹ ló kù ní àbágbẹ́. ẹ dákun bá a ṣe wà lọ́dọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ láti mọ̀ pé kò sí ọgbọ́n ká má bá wọn rí nǹkan gbà. bóyá ẹ̀yọ́nú ni bóyá ìsọ́rí ni tí ó jẹ́ pé èròjà rò ní ju 2 sí 3 lọ tán lè ṣe ẹ dákun bá a fi tàwọn lọ rẹ̀.
kò ní sí ìyọnu. Ẹ̀gbọ́n ọ̀tẹ̀ odidi atare kan ata àjọsìn odinu agbada. tí n bá gbọ́ yé dáadáa bàbá ẹni kọ́ lọ wá ẹ̀gbọ́n ọ̀tẹ̀ kí ni wọ́n ń pè lẹ́gbọ́n ọ̀tẹ̀ orúkọ wo ni wọ́n tún pè é. Ẹ̀gbọ́n ọ̀tẹ̀ náà là ń pè é. Ẹ̀gbọ́n ọ̀tẹ̀ kọ́ sì lọ wá odidi atare kan ata àjọsìn àti pẹ̀lú ajá àjọsìn tí ò níye kọ́ dà sínú agbada ó di dídó. Wọ́n ta epo pupa sí. Wọ́n ta epo pupa sí sórí sínú agbada wọn. Síbi inú agbada wọn. Kọ́ jó tọ́ bá jó tẹ́ ń kọ́ bàbá. Wọ́n lè máa fi ọtí lò, wọ́n lè máa fi ẹ̀kọ́ tútù lò, wọ́n lè fomi tútù lò. Wọ́n lè fi fọ́kọ mu, wọ́n lè bù sọ́kọ́ kọ́ fomi lò, wọ́n lè bù sọ́kọ́ fọtí lò. Iṣẹ́ wo ló ń ṣe bàbá mi? Ẹ̀yọ́nú ayé ni, ẹ̀yọ́nú ni. Kábíyèsí Ògún, kábíyèsí Olódùmarè, ẹ ṣeun kò ní tẹ́ ń bẹ̀. Ẹ dákun bàbá ìjà àrí kan sí a tó máa lọ lórí ètò. Ẹ wá ewé sáwéré. Ká lọ wá ewé sáwéré pèpè tó nítànà. Ẹ wá tùràrí bíntù. Ká wá lọ fi bíntù sí. Ewé egbò. Ká wá ewé ọ̀là sí. Ẹnìkan méjèèjì ní papọ̀ ẹ fi tùràrí bíntù kó. Ká lọ sáwéré pèpè tó nítànà àti ewé ọ̀là òun ká lọ papọ̀. Ká kọ́kọ́ gun pẹ́pẹ́pẹ́ ká lọ tó bá jẹ́ tútù ká sánú lé àbí bẹ́ẹ̀ kọ́ kó gbẹ tó bá wá gbẹ ká wá ṣẹ̀ tún lọ sí gbẹrẹ fún àbí bẹ́ẹ̀ kọ́ ká wá dà sínú tùràrí bíntù bó láti ẹ máa ta síbi kírímù tẹ́ ẹ bá fi ń para ni. A máa ta bá dà papọ̀ tán á wá da bíntù lá máa dà sínú ìpara tó bá wù wá á fi ń para lá máa rò papọ̀ fi para. Iṣẹ́ wo ló ń ṣe bàbá? Ọlọ́run níjọ́ náà di mọ́ wa. Àṣínà tó dáa ni ẹ̀ṣẹ̀ wọn àgbà òní tán lórílẹ̀ kò ní tẹ́ bí ẹ ti mú làákàyè yìí ò ní jọba. Ǹjẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ilé iṣẹ́ Oyèláwùn TV káàkiri olùgbé mẹ́rin àgbáláyé níbikíbi tẹ́ ẹ ti lè máa wò wá. Èmi a máa ṣe ládùúrà fún yín pé gbẹ́gbẹ́kẹ̀ kì í kú sóko ọmọ inú odi kì í kú sẹ́yìn odi o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn odi tẹ́ ẹ wà nírìn àjò ẹ ò ní kú sájò ẹ ò ní gbé sájò wọn ò ní gbé òkú yín wá sílé látọ̀hún. Ọwọ́ tó bá ti ṣẹ́gun sí òun ní jọbẹ̀ ojú tó bá fọná dandan ni kó rẹ̀ fi èyí tẹ́ ẹ ṣe wàhálà tẹ́ ẹ kówó jọ ẹ̀yin lẹ́jẹ̀ kan yín láṣẹ Èdùmàrè àtọkùnrin àtobìnrin nù yín àtọmọdé àtàgbà wọn ò ní fi àwa tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́yìí tẹ́ wà lù èbó wọn ò sì ní fi ẹ̀yin aráàlú èbó báwa náà tá a wà Nàìjíríà jíjẹ mímu wa ìrọ̀rùn ni ó máa bọ́ sí. Ọ̀dọ̀ bàbá mi Olóòdẹ ni mo wà lónìí Ògúndayọ̀ Ògúndáìsí àbí bẹ́ẹ̀ kọ́ kábíyèsí Ògún kábíyèsí Olóòdẹ kí ìsorúkọ Ṣàngó yín fún wa. Ó yẹ ká ló kọ Ṣàngó náà Ṣàngó dáre kábíyèsí Ògún Ṣàngó ládé Ṣàngó dáre Olóòdẹ fèjì sípẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kábíyèsí Ògún kábíyèsí Olódùmarè àjẹgbọ́ àjẹtó yìí náà bàbá. Ǹjẹ́ títí ìgbà mìíràn láti máa pàdé lórí ìkànnì yìí lè ní ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Oyèláwùn lóde ní àgùrò. Èmi lọ́ba tẹ́lẹ̀ kẹ́ máa bẹ̀jọ́ yẹ máa bẹ̀jọ́ sùn kọ́ ọmọdún kájagun ọmọdún kò dán mẹ́rin níjọ́ ọmọ ọmọdún tó kú ọmọdún tó jẹ́ ọmọ oríire tí sunkún àti ìgbọ̀n dágbére fún yín pé ká pàdé láyọ̀. Kàkà tí Olódùmarè kó sẹ́pẹ̀ mi mò ń jẹ́ etí mi ò di. Etí mi báyìí lejò ń lò. Mò ń jẹ́ ní pẹ̀jẹpẹ̀jọ. Ẹ jẹ́ ká relé. Ilé là ń lọ. Àgbẹ̀kẹ́ òrókórókó ká gbàgbé ilé bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká relé. Ilé là ń lọ. Òkàrè kàkí Olódùmarè. Òkàrè. Ìjẹ́ títí ìgbà mìíràn láti máa pàdé kárìíra láyọ̀ ká pàdé láyọ̀ títí ìgbà náà ó dàbọ̀. àìdàmọ̀rẹ́ péré ẹ̀yìn oko yìí dáríjọ́ pàṣá orí adé mọ̀dò gbirigidi akẹ́bí adé mọ̀dò gbirigidi mọ̀dì gbirigidi láyé gbé ọmọ ṣubú alámọ̀dá yìí tí òkè igi kíkí tagbo kọ́kà sórí òṣèlú tí ń bẹ nílẹ̀ Ìbà ẹ̀mí máa jẹ́ ìfòníṣòro àjẹ́lẹ̀ Ìbà ẹ̀mí jẹ́ ìfòníṣàṣemọ́ ológbòní tí ń bẹ nílẹ̀ Ìbà
ẹ̀mẹ́ẹ̀kẹ́ ìfẹ́ ìyá ṣe mọ́.